Mo kí ọba Elédùmarè, mo sì fi àkókò ìkí gbogbo ẹ̀yin àgbààgbà májò bàjẹ́ nílẹ̀ káàrọ̀ òjìrè. Orúkọ tèmi ni olóyè Káyọ̀dé Tajudeen Àjàyí tí mo jẹ́ akọgun Àgbẹ̀kọ̀yà fún gbogbo ilẹ̀ Yorùbá. Tọ́pìkì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni the rise and fall of Yorùbá nation. Oríṣiríṣi awuyewuye ló ń wá lórí ọ̀rọ̀ Yorùbá nation. Mo kí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin àgbàgbálẹ̀ Yorùbá tẹ́ ẹ dúró ti Yorùbá nation pé Yorùbá nation ò ní kú. Ṣé rí awuyewuye tó ń lọ yìí ó lágbàá pọ̀. Mo bá gbogbo adúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba kọ́dáyé, ọba ṣẹ̀dáyé, ọba mi ò gbìgbà àti gba láìlára, ọlọ́run ọba tó ń gbébi gíga. Mo bá wa dúpẹ́ gan o lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ṣé rí lásìkò tí Yorùbá nation kọ́kọ́ bẹ̀rẹ̀, tí gbogbo wa bẹ̀rẹ̀ sí ní kígbe Yorùbá nation pẹ̀lú olóyè Sunday Igboho, Yorùbá nation kúngbà náà o. That is the real downfall of Yorùbá nation then. Yorùbá nation kú pátápátá. Nítorí pé lásìkò yìí èmi jù ọ́, ìwọ ò jù mí, ó ń bẹ́ńbẹ́. Ìjà ìlara ó ń bẹ́ńbẹ́. Ká kó ọ̀rọ̀ jọ ó ń bẹ́ńbẹ́. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀, ṣùgbọ́n nítorí pé àwa ọmọ Yorùbá ìfẹ́ tá a ní sílẹ̀ wa kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó ṣàkíyèsí àwọn nǹkan yìí. Gbogbo ìgbà yìí ìrètí èmi rí Yorùbá nation ni pé Yorùbá nation kú pátápátá, nítorí pé kò sí tó ń ṣẹlẹ̀. Lásìkò yẹn náà wọ́n ń jí àwọn èèyàn wa gbé, lásìkò yẹn wọ́n ń pa àwọn èèyàn wa, lásìkò yẹn àwọn bàbá ò lè lọ sóko. Kò sí pé bóyá a ní orí ọ̀fẹ́ kankan nígbà náà lọ. Láàrin àwọn jagunjagun èmi jù ọ́, ìwọ ò jù mí, ó ń bẹ́ńbẹ́. Láàrin àwọn lọ́balọ́ba èmi jù ọ́, ìwọ ò jù mí, ó ń lọ ńbẹ̀, ó ń bẹ́ńbẹ́. Ilẹ̀ Yorùbá ò tò rárá. Lásìkò yìí ni olóyè Sunday Igboho dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ń kígbe lórí social media. Bó tẹ̀ jẹ́ pé ariwo ìgbà náà ó ní tó ṣe nílẹ̀ Yorùbá. Àwa Yorùbá ní ká pariwo lórí social media, ká má fi action, ká má fi tẹ̀lé. Ṣùgbọ́n mo fẹ́ fi àkókò rọ gbogbo ọmọ Yorùbá wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jẹ́ kógun omi. Ṣé rí gbogbo ẹ̀ tẹ́ ń bá ń bínú lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, mo fẹ́ pàrọwà sí lọ́kàn láàárọ̀ yìí. Mo fi Elédùmarè, ọba kọ́dáyé, ọba ṣẹ̀dáyé, mo fi bẹ̀ yín. Ṣé rí tí ò bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó ṣeé ṣe kí Yorùbá nation kó má dìde mọ́ láláì. Ọlọ́run ọba elétò lọ́lọ́run. Àwọn bàbá kan bẹ tó yẹ pé àwọn ò sùn, wọ́n gbàdúrà lójoojúmọ́ ni pé ilẹ̀ Oòduà yìí pé kárí gbà. Yorùbá kọjá ìtọ́pọ̀lọpọ̀ ń lérò. Rògbòdìyàn ń bẹ láàrin àwọn alágbára, láàrin àwọn lọ́balọ́ba, láàrin àwọn ìjòyè, láàrin ọ̀dọ́ láwọn àsìkò yìí. Ṣùgbọ́n tí a bá wòye dáadáa, ó yẹ ká jókòó ká rò dáadáa pé iṣẹ́ wo gangan l'Ọlọ́run fẹ́ ṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé Yorùbá nation ti kú pátápátá ni? Ṣé Yorùbá nation ní dìde mọ́ ni? Èmi Káyọ̀dé ọmọ yín mo fẹ́ fi dá yín lójú pé Yorùbá nation ṣẹ̀ṣẹ̀ dìde ni. Nítorí pé Ọlọ́run Elédùmarè ti gbé agbẹnusọ fún àwa ọmọ Yorùbá. Èyí tí àwọn ìyá wa tiẹ̀ ti kọ́kọ́ endorse ẹ̀ náà, wọ́n ní tóbìnrin bá ti kọ́kọ́ endorse nǹkan, wọ́n ní nǹkan yẹn ó gbọ́dọ̀ lọ dáadáa létòlétò ni. Ọmọ yín Barrister Ọládọ̀tun Hasan, òun lè Elédùmarè gbé kalẹ̀. Ọ̀jọ̀gbọ́n ni, olóye ni, agbẹjọ́rò ni. Arákùnrin tí à ń sọ yìí wọ́n gbé ìgbésẹ̀ kan ní àwọn àsìkò kan lórí pé láti pe àwọn ọba lọ́ba ilẹ̀ Yorùbá papọ̀
wọ́n náwó wọ́n nára ṣùgbọ́n àwọn kan wọ́n dìde wọ́n ba ìgbésẹ̀ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí kígbe lórí social media ó fẹ́ gbé a lọ síbi òṣèlú ni ó fẹ́ dọ́gbọ́n ni nítorí pé wọn ò fẹ́ kẹ́lòmíì dìde. Ọlọ́run ti wá gbé ọmọ yìí Ọlọ́run ti wá gbé dìde báyìí ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Yorùbá nation ó ti dìde báyìí o ó kú tẹ́lẹ̀ ó ti wá jí dìde. Ìtumọ̀ the rise and fall of Yorùbá nation nìyẹn. Yorùbá nation kú láwọn àsìkò tẹ́yìn rò pé Yorùbá nation dìde ni ṣùgbọ́n ó ṣẹ̀ṣẹ̀ dìde báyìí ni. Ẹ lọ fọkàn balẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta àwọn ìgbésẹ̀ kan wà tí olóyè tí wọ́n jẹ́ olóyè Ifẹ̀ tí wọ́n máa gbé tí yóò jẹ́ kó yí àwọn ọmọ Yorùbá wípé Yorùbá nation ṣẹ̀ṣẹ̀ dìde ni. Àwọn ò kúrò lórílẹ̀‐èdè Yorùbá o a sì ní kó mẹ́ a sì gbẹ̀tọ̀ wa. Ṣé rí Ọlọ́run ṣe gbogbo àwọn nǹkan yìí láti gbé Yorùbá nation dìde ni o. Ẹ lọ kọ sílẹ̀ gbogbo ẹ̀yin ajìjàngbara tòótọ́, gbogbo ẹ̀yin ọmọkọlẹ̀ Yorùbá tòótọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ torí owó ṣe Yorùbá nation ẹ fọkàn balẹ̀. Mo fi dá yín lójú pé láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta àwọn ìgbésẹ̀ kan máa ṣẹlẹ̀ tí ó máa fi dá gbogbo yín lójú pé Yorùbá nation ṣẹ̀ṣẹ̀ dìde ni. Gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ jókòó lọ́jọ́ kìíní ẹ tún lọ jókòó ṣùgbọ́n ẹ jẹ́ kí olóyè kan ṣiṣẹ́ ọwọ́ wọn. Èyí ló máa prove nǹkan táwọn sọ wípé Yorùbá nation ṣẹ̀ṣẹ̀ jí dìde ni. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká búra wọn lórí social media, ẹ jẹ́ ká jẹ́ kógun omi. Ẹ folóyè Sunday Igboho sílẹ̀, ẹ má bú wọn mọ́. Èmi sọ fún yín pé ohun tó ń ṣẹlẹ̀ yìí fún ìgbédìde Yorùbá nation ni. Ẹ lọ kọ sílẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sísìn àwọn kọ́kọ́ máa ṣẹlẹ̀ tó máa fi yé yín pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé Yorùbá nation ó mọ̀ọ́mọ̀ gbé dìde fún wa ni nítorí pé àdúrà àwọn bàbá wa ti gbà. Ẹ jẹ́ ká jogun omi. Níjọ́ wo la fẹ́ sọ̀rọ̀ olóyè Sunday Igboho dà? Níjọ́ wo la fẹ́ bú wọn dà? Ẹ jẹ́ ká gbà pé bọ́ọ̀lù ń ṣe fẹ́ ṣiṣẹ́ rẹ̀ nu. Ẹ ṣé.